ẹ̀yin èèyàn ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó ní Èrùkú ní Ẹ̀sẹ́ Ẹ̀lẹ̀ ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́ àwọn àṣírí kan mọ̀ tí ń fojú hàn ẹ̀yin èèyàn mọ̀ súnmọ́ bíi àṣà ń pariwo látijọ́ ẹ pé ó yẹ kí ìjọba ti gba àwọn èèyàn lọ́wọ́ agbésùnmọ̀mí ẹ wò ẹ̀yin èèyàn wá nǹkan fìdílé ń ṣàlàyé lórí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ táwọn agbésùnmọ̀mí gbé wọgbó ìbákan náà àṣírí kan tó tú o ìyẹn láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Ṣèyí Mákindé ẹ̀yin èèyàn sẹ́mẹ́pà ń pariwo látijọ́ pé àwọn èèyàn ti pẹ́ jù nínú igbó òní ló di 55 days nínú òjò nínú ẹ̀rùn àsọsí ẹ̀ ní àṣírí tó wà nídìí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn kí ni àṣírí tó wà nídìí ọ̀rọ̀ yìí ẹ wò ń ó gbé ń débẹ̀ tó ń ṣàlàyé fún yín ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ bá ìkànnì pàdé akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá wa tẹ follow button yín kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé là á mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu o ẹ má jẹ́ ń gbà yín lákòókò kí n ṣe pápá tọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ à ń pariwo lọ́tọ̀ à ń pariwo lọ́sì sí etí àwọn ìjọba wa pé ẹ má fi ọ̀rọ̀ yìí ẹ má fi ṣòṣèlú tẹ́ ẹ bá fi ọ̀rọ̀ yìí ṣòṣèlú kò ní lójútu ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o àṣírí tú o ẹ má gbàgbé pé òní ló pé 55 days tí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tẹ́ ti wà nínú igbó ìyẹn lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí ìyẹn nínú òjò nínú ẹ̀rùn òjò pa wọ́n lọ́sàn-án yóò pa wọ́n lálẹ́ ẹ̀yin èèyàn ọmọ ọdún méjì ọmọ ọdún kan ọmọ ọdún mẹ́ta kódà ọmọ ọwọ́ tẹ́ gbé lọ́wọ́ ó wà níbẹ̀ àti pírísípà ariwo tá a dẹ́ ń pa nígbà náà lọ ni pé tẹ́ ẹ bá fọ̀rọ̀ yìí ṣèṣèlú ọ̀rọ̀ yìí ò ní tètè lójútu Peter Obi mọ̀ ló lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lọ̀rọ̀ bá kọ̀rọ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn Ṣèyí Mákindé ló bá sọ pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ti ṣẹlẹ̀ tí àwọn agbésùnmọ̀mí ti gbé àwọn ọmọ yìí wọgbó wọ́n ní láti ìgbà náà pé ààrẹ kò pe àwọn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin èèyàn ní Peter Obi náà bá sọ̀rọ̀ pé tí ọ̀rọ̀ bá rí báyìí kí ààrẹ kan lọ resign ẹ̀yin èèyàn máa fọkàn bá mi lọ lórí ọ̀rọ̀ yìí o ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ béèrè lórí ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ni pé ǹjẹ́ tí ààrẹ ò bá pe gómìnà Ṣèyí Mákindé látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àkàtà gómìnà Ṣèyí Mákindé ṣé gómìnà Ṣèyí Mákindé lẹ́tọ̀ọ́ láti pe ààrẹ àbí kò ní ẹ̀tọ́ ẹ má gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àkàtà Ṣèyí Mákindé orí àwọn tó ń ṣèjọba lé lórí nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o ṣé Ṣèyí Mákindé ló lẹ́tọ̀ọ́ àti pe ààrẹ àbáàrẹ ló lẹ́tọ̀ọ́ àti pe Ṣèyí Mákindé tó bá jẹ́ pé ọmọ gómìnà Ṣèyí Mákindé nírú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí àbí ọmọ ẹnìkan tó ọmọ olówó kan ṣé bí wọ́n ṣe máa wo àwọn ọmọ yìí tí wọ́n fi di ọjọ́ òní nínú gbórè ẹ̀yin èèyàn ṣe rí i pé ọ̀rọ̀ yìí wọ́n ti fi ṣòṣèlú ìdí rèé tí àwọn ọmọ yìí tí wọ́n fi pé 55 days lónìí nínú igbó ẹ wá ń fi ẹ̀mí àwọn ẹlẹ́mìí wọ́n fi ń ṣe politics gómìnà Ṣèyí Mákindé sọ fún Peter Obi pé àtìgbà tí ṣẹlẹ̀ náà ti ṣẹlẹ̀ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò pe àwọn náà wàá pe ààrẹ àwọn èèyàn dẹ̀ wà nínú igbó nínú òjò nínú ẹ̀rùn nínú ẹ̀fọn nínú kòkòrò nínú igbó kìjikìji lọ́sàn-án àti lóru fún odi 55 days àwọn ń fi àwọn ẹ̀mí ẹlẹ́mìí wọ́n fi ń ṣe politics ṣẹ̀dẹ̀mọ́ pé ariwo tá à ń pa fún ẹ̀yin aráàlú rèé ipò ẹ̀yin aráàlú ẹ jẹ́ ká pariwo sétí àwọn ìjọba wa ká tètè bá a wá tó ṣe sí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó ní Èrùkú ní Ẹ̀sẹ́ Ẹ̀lẹ̀ ìyẹn ní Ògbómọ̀ṣọ́ ṣẹ̀mẹ́pà ń pariwo pé ọ̀rọ̀ yìí ti ń kúre wérégbo àwa aráàlú àti ń dákẹ́ jù lórí ọ̀rọ̀ yìí àti ń dákẹ́ jù ṣe rí àwọn ìjọba dẹ̀ ti mọ mẹ́tọ̀dù àwa aráàlú wọ́n mọ̀ pé ọ̀rọ̀ àwa aráàlú ìgbà tí nǹkan bá sì ń ọ̀tì lára wa là máa ń pariwo síta wọ́n mọ̀ pé tó bá ti ṣe díẹ̀ tí ọ̀sẹ̀ kan bá ti gorí ẹ̀ ọ̀sẹ̀ kejì àmẹ́nu kó ń bẹ̀ àmú fọ̀n àmú sórí another thing ṣùgbọ́n ẹ má jà gbàgbé pé àwọn èèyàn yìí kì í ṣèyàn kan kì í ṣèyàn méjì kì í ṣèyàn mẹ́ta o tó wà nínú igbó odidi 55 days ẹ má wàá gbàgbé pé àwọn èèyàn tó wà nínú igbó ẹlẹ́ran ara bíi tiwa iná làwọn èèyàn yìí tá a bá wá ní kò kàn wá ẹni tí ó kàn wá Ọlọ́run mọ̀ níjó kan àwọn tó wá kàn kì í ṣèdùnnú wọn o
kẹ́ẹ̀sì mọ́ gbàgbé ìwádìí jẹ́ kó yé wa pé ọmọ ẹlòmíì ní ọmọ 3 nínú àwọn ọmọ tẹ́ gbé wọgbó, ẹlòmíì lọ́mọ 4 nínú àwọn tẹ́ gbé wọgbó, ẹlòmíì ní 2, ọmọ ọdún kan, ọdún 2, ọdún 3, ọdún 4, kódà ọmọ ọwọ́ wà ń bẹ̀ títí lórí principal. Wọ́n dẹ̀ ń lo 55 days nínú òjò, nínú ẹ̀rùn, nínú igbó, níbi tó ọmọdé tí ò ti rí ìyá, ọmọ ọdún 2, ọmọ ọdún kan tí ò ti rí ìyá ẹ̀, tí ò rí bàbá ẹ̀. Oúnjẹ wo la mọ̀ tí wọ́n ń jẹ, omi wo la mọ̀ tí wọ́n ń mu, kí ni wọ́n ń fún wọn jẹ, ìyàwó náà fi ń jẹ wọ́n lọ́hùn-ún, oró wo náà ń gbà lára àwọn èèyàn yìí. Ìlà fi ń pariwo sétí ẹ̀yin aráàlú pé ọ̀rọ̀ yìí ó ti ń kúre wéregbò, ẹ má jà dákẹ́ lórí ẹ̀. Ẹ wá wo àwọn àṣírí tó ń tú lórí ẹ̀ báyìí. Ká pariwo lọ́tọ̀ ká pariwo lósì pé ọ̀rọ̀ yìí ti ń kúre wéregbò, ṣẹ̀rá àṣírí tó tú báyìí. Wọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, Ṣèyí Mákindé ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọn ò pe àwọn lórí ìṣẹ̀lẹ̀ náà, àwọn náà ò dẹ̀ pe ààrẹ. Ààrẹ ló yẹ kó pe gómìnà Ṣèyí Mákindé ni, àbí Ṣèyí Mákindé ló yẹ kó pe ààrẹ? Ṣe rí ìgbà míì tá a bá rò tó ẹ jẹ́ ká máa sọ fúnra wa. Ní tí gómìnà Ṣèyí Mákindé ń sọ fún ààrẹ ni pé òun lágbára láti lè gbà wọ́n yẹn ni pé òun tó tán láti gbà wọ́n. Àwọn tó dẹ̀ ń ṣèjọba lé lórí, ìyẹn Ṣèyí Mákindé, abẹ́ ìjọba ẹ̀ náà ti kọ́ àwọn èèyàn yìí. Bó o bá ṣe ẹ̀ ní agbára ẹ̀tọ́ ẹ̀, bó o bá lágbára láti báyà táwọn èèyàn béèrè, tó o bá lágbára láti lè avoid ẹ̀, ẹ̀tọ́ ẹ̀ ni pé láti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bàbá o, kódà kó o lọ bá wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i. Ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ òṣèlú. Tó bá jẹ́ ọmọ gómìnà Ṣèyí Mákindé wà nú àwọn ọmọ tí wọ́n jí gbé, ṣé wọn ò ti ní wá ojútùú sí ọ̀rọ̀ yìí? Ẹ̀yin èèyàn, ẹ máa kọ́mẹ̀ntì sábẹ́ fọ́nrán yìí o, ẹ̀yin náà máa sọ èròǹgbà yín, kẹ́ ẹ lè bá máa sọ èròǹgbà yín la fi mú fọ́nrán yìí wá, ká lè jọjọ fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀, torí ọ̀rọ̀ yìí ti kọjá ẹnìkan, ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ẹ má gbàgbé pé àwọn èèyàn yìí ẹlẹ́ran ara bíi tiwa náà ni wọ́n. Ẹ wá sọ pé ẹ pé ìjọba. Ìyẹn Peter Obi náà wá ń sọ pé pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ resign. Ẹ má gbọ́rú ọ̀rọ̀ yẹn. Ẹ ṣe kọ́kọ́ sa ipá yín bẹ́ẹ̀ ṣe gba àwọn èèyàn kúrò lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Ẹni tó ń gbénú ilé gan tó bá jáde gan tí òjò bá ka mọ́ta, tí òjò bá pa, tó bá dénú ilé yóò mọ gbọ̀n ni. Ká máa wo ẹni tó wà ní láti ọjọ́ kan títí dé orí 55 days nínú igbó, nínú òjò yìí, nínú ẹ̀rùn, nínú kòkòrò, nínú òtútù. Ẹ̀yin èèyàn, ṣé ti rí pé ọ̀rọ̀ yìí ó ti bá bòmí ìyọ́ báyìí? Ẹ wo àwọn àṣírí kan tó wà ń bí o. Ẹ̀yin èèyàn, ṣé ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó ṣẹlẹ̀ ní Bódìjà níjọ́ òní? Ẹ má gbàgbé pé gómìnà ó wá ọ̀nà láti dé ọ̀dọ̀ ààrẹ o. Ṣé ẹ gbàgbé 30 million tí àṣírí ọ̀rọ̀ 30 million fi padà jẹyọ? Ìyẹn owó tí gómìnà Ṣèyí Mákindé gbà lọ́wọ́ ààrẹ Tinubu lórí ìṣẹ̀lẹ̀ Bódìjà. Ṣé ẹ gbàgbé former governor Èkìtì, ìyẹn Fáyọ̀ṣe, lórí àṣírí tó tú? Torí rògbòdìyàn kan ṣẹlẹ̀ láàrin Fáyọ̀ṣe, ìyẹn former governor Èkìtì, àti gómìnà Ṣèyí Mákindé, kó tó di pé Fáyọ̀ṣe fọ́gbà yẹn gan sórí ẹ̀rọ ayélujára tó tú àṣírí ibi tí 30 million wọlé sí. Tó jẹ́ kó yé wa pé ìbúgbàmù tó ṣẹlẹ̀ ní Bódìjà, ṣebí ńgbà tí ọ̀rọ̀ dójú ọ̀rọ̀, gómìnà Ṣèyí Mákindé ó lọ bá ààrẹ Tinubu. Ààrẹ Tinubu sì fún ní 30 million tí former governor Fáyọ̀ṣe fi tú àṣírí pé níbo ni 30 million wọlé sí lórí owó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fún gómìnà Ṣèyí Mákindé. Kí wá ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí gómìnà Ṣèyí Mákindé tí ò tó fi lọ bá ààrẹ ipe ààrẹ ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o? Ní ọ̀sẹ̀ tó lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbi tí Ferry Dapman ti sọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára tó ní intelligent kan tẹ̀ lọ́wọ́ pé gómìnà Ṣèyí Mákindé ti san owó fún àwọn agbésùnmọ̀mí lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́, ṣùgbọ́n àwọn agbésùnmọ̀mí kọ̀ láti kó àwọn ọmọ náà sílẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, gómìnà Ṣèyí Mákindé náà jáde sórí ẹ̀rọ ayélujára, ó fọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára pé ẹ má dá Ferry Dapman lóhùn, ipe ó kàn fẹ́ máa fi ìpòrúru ọkàn sí ọkàn àwọn ará ìlú ni, ipò òun ò sanwó kankan fún àwọn agbésùnmọ̀mí o, ṣùgbọ́n òun àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò ipa àwọn ń ṣiṣẹ́ papọ̀ láti lè gba àwọn ọmọ yìí lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Ṣé ẹ rí i pé wọ́n ti ń fi ẹ̀mí àwọn ọmọ yìí, wọ́n ti fi ń ṣe politics. Àwọn èèyàn yìí òní ló pé 55 days nínú òjò, nínú ẹ̀rùn, nínú igbó, nínú ẹ̀fọn. Àwọn èèyàn tó dẹ̀ wà nínú igbó yìí, àwọn èèyàn yìí ló gbé ọ dépò tó o dé, orí àwọn èèyàn ló ti ń ṣèjọba. Ṣé ẹ ti wá rí i pé ọ̀rọ̀ àwa mẹ̀kúnnù, ọwọ́ Ọlọ́run lẹ̀mí wa wà ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? Ṣé ẹ ti rí báyìí? Bí ìgbà tá a bá níjọba,
àwọn agbésùnmọ̀mí dẹ̀ gbá àwọn ọmọ wọgbó wọ́n dẹ̀ lò 55 days ìjọba ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. sẹ́ẹ̀rí ìmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rẹ̀ àti gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá ní tó bá máa ná ẹni jẹ́ kó ná ẹ má jẹ́ ká jínigbé jí ọ gbé o. ààbò Ọlọ́run ò ní fi gbogbo wálẹ̀ mọ́ jẹ́ wọ́n ní ọmọ tí ò ní yá kì í dégbò ẹ̀yìn. ẹ wo àwọn tó ti lo 55 days ń lé ẹni Ṣàngó bá tojú ẹ̀jà kò ní bá wọn bọ́ bá kò so. àwọn tó ti lo 55 days nínú igbó nínú òjò nínú ẹ̀rùn ni ẹ lọ béèrè lọ́wọ́ wọn torí ẹ léèyàn tí ó gbà yín sílẹ̀ o. tẹ́ ẹ bá wà wò pé ẹ níjọba Nàìjíríà ò ní bá gbogbo wa o. àwọn tó sì ti bá náà Ọlọ́run á kó wọn yọ. àwọn èèyàn wa tán wà nínú igbó fún odi 55 days orí ọ̀fẹ́ Ọlọ́run á mọ̀ dájú lórí wọn. Ọlọ́run mọ̀ jẹ́ kán padà wá sílé láyọ̀ àtàláfíà. nígbà tó wá dọ̀rọ̀ pé kò pè mí èmi náà ò pé káṣẹ̀ wá jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò pé gómìnà Ṣèyí Mákindé. àwọn bàbá wa ni wọ́n ní ẹni tó bá juni lọ ó lè juni nù. nítòótọ́ kò sẹ́ni tí ò ní fọ́ọ̀tì nínú àwọn méjèèjì o. torí ìgbà míì náà bàbá wa náà ló sọ pé tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà ó ṣe bí àgbà. ṣùgbọ́n tí ìkùnsínú bá ṣe wá wà láàrin gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀tọ́ gómìnà Ṣèyí Mákindé ni pé láti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn tó ń ṣàkóso lé lórí tí wọ́n gbé wọgbó ẹ wá ń fẹ̀mí àwọn èèyàn ẹ fi ń tàfàlà. that means àwọn tẹ́ ń ṣèjọba lé lórí tẹ́ ń ṣàkóso lé lórí wọn ò ní fálù lójú yín ni. tẹ́ bá ní fálù lójú yín ẹ mọ̀ pé kì í ṣe táìmù yìí ló yẹ kó ọ̀rọ̀ kò pè mí èmi náà ò pè é ọ̀rọ̀ bí àtúnṣe ó ṣe wà bẹ́ẹ̀ ṣe gba àwọn ọmọ ẹ̀ jáde ló yẹ kó eré ẹ̀ ló yẹ kẹ́ máa sá. ǹjẹ́ tó bá jẹ́rú àwọn ọmọ yín ló wà ń bẹ̀ káwà lábẹ́ àwọn agbésùnmọ̀mí ṣé lè di àkókò yìí lábẹ́ wọn 55 days. sẹ́ẹ̀rí ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń tàn yín mo wà shock yí pé gómìnà Ṣèyí Mákindé wọ́n sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò pe àwọn náà ò pe ààrẹ níbi tí ọ̀rọ̀ yìí dé dúró. tó bá jẹ́ pé wọ́n pera wọn ni ó ṣeéṣe kán ti wá ọ̀rọ̀ yìí kí ọ̀rọ̀ yìí ti lójútùú kán ti gba àwọn èèyàn kò nínú igbó látijọ́ yìí. ntẹ́yìn náà bá ní léròǹgbà tó wà ní ọkàn yín torí èèyàn ò kì í gbọ́n tán ẹnì kò yìí sì dá wá dé ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yẹn lábẹ́ kọ́mẹ̀ntì wa. gómìnà Ṣèyí Mákindé ẹ lọ bá rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó ipa yín ò ká ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ lọ bá rẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó yẹ ká ẹ máa fi ṣòṣèlú ẹ lọ bá rẹ̀ ẹ ń bá juni lọ ó lè juni nù ẹ lọ bá rẹ̀ ẹ̀tọ́ yín gangan ni pé kí ọmọ kó lọ bá bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀ nítòótọ́ àmọ́ pé ààrẹ gbọ́ nípa ẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ yín ni ká ẹ lọ rìpọ́ọ̀tù fún bàbá kẹjọjọ wá nǹkan tẹ́ ẹ máa ṣe sí i. ààrẹ náà orí àwa mẹ̀kúnnù náà ni ẹ ti ń ṣèjọba ẹ̀yin náà ọmọlẹ́yìn ààrẹ lẹ jẹ́ orí àwa mẹ̀kúnnù lẹ ti ń ṣèjọba ẹ wá ń wá kẹrin ẹni tó jẹ́ bàbá sí yín kó máa pè yín só yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ bá bàbá ẹ lọ bá ààrẹ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹ ẹ wọ́nà bẹ́ẹ̀ ṣe ṣàtúnṣe sí ọ̀rọ̀ àwọn èèyàn tó wà nínú igbó fún 55 days. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ọ̀rọ̀ ìlà tó ní ká fi tó ẹ̀yin èèyàn wa létí kẹ gbọ́ gbogbo bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ àti pé rògbòdìyàn tó ń lọ láàrin gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtò máa mú wa lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ ìgbé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmọ̀ mú wa tá à ní jẹ́ kẹ́tì yín ó di sí tẹ́yìn náà mọ̀ gbọ́ gbogbo tó ń lọ ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ follow button yín bẹ́ẹ̀ náà la wà ní YouTube Kúnlé Ìjẹ̀ṣà ẹ má bá wa wo fọ́nrán wa ẹ má bá wa like kẹ́dẹ̀ má bá wa tẹ subscribe button adúpẹ́ pé òkun ká má bàa dàbí ọlọ́ṣà akónilẹ́rù lọ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní YouTube ní Facebook tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ń bá wa follow tẹ́ ń bá wa tẹ subscribe button lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tó dá yí òun ọ̀run nítẹ̀yìn náà bá dáwọ́ yín lé òrèrè báyìí la máa já sí o ẹ wo ibi tá fi àdàgbé tó ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mu wá ẹ wo àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ẹ ṣé tẹ́ ń bá wa wo fọ́nrán wa.